Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé àsìkò yìí o. Ṣé dáadáa la bá yín? Ẹ kú iṣẹ́ ilé. Ní nǹkan tá a gbọ́ o, ni pé wọ́n ní ìyá onífá ní ààfin kábíyèsí. Wọ́n náà rí, ó ní nǹkan tó ń rí. Wọ́n á sọ fún kábíyèsí pé ìjà ń bọ̀ o, pé wàhálà ń bọ̀ o. Kékulé gbọ́ kó sọ fún toko o, pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ààfin, pé ìjà ń bọ̀, kó má sọ pé ìyá onífá ó rí eléyìí kò sọ fún àwọn. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, pé ṣé wọ́n gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nípa ẹ̀gbọ́n Màríà. Kéní ẹ̀, pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n Mariam, pé wọ́n ní thunder, wọ́n ní àrá sán pa ẹ̀gbọ́n ẹ̀. Àṣé gbogbo gúlegúle tí Mariam ń ṣe káàkiri. Àṣé ó ní baba nígbẹ̀jọ́ lóríṣiríṣi. Àṣé ó bá ń bẹ̀, ó bá ń lé ni. Wọ́n ní àrá sán pa ẹ̀gbọ́n ẹ̀. Pé àṣé babaláwo. Wọ́n ní thunder sí. So wọ́n ní bó ṣe ń yọ sóná yọgbọ́ o. Wọ́n ní ìyá onífá ní láàfin yìí pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀, pé àwọn alálẹ̀ fẹ́ la àárín ààfin kọjá. Pé wọ́n ní pé wọ́n kàn pé gbogbo olorì, pé kí kábíyèsí kan sọ fún gbogbo olorì pé àìmọye àwọn tó fẹ́ pa ẹ́, kí wọ́n máa pa yìí o. Wọ́n náà máa pa ẹ́. Pé kán sọ fún ẹni tí ó ń ṣe ibi one on one, pé kó continue. Ẹni tó ń ṣe rere one on one, wọ́n ní kó continue. Pé wàhálà ń bọ̀ wá fún olúkálùkù wọn ní ààfin. Pé ṣé wọ́n rí bí àrá ṣe sán pa àrá, wọ́n ní àrá thunder, àbí òun kọ́ ni thunder ló ń jára, wọ́n ló sán pa ẹ̀gbọ́n Mariam. Wọ́n ní kì í ṣe kékeré o. Pé wọ́n sọ pé ìjà fẹ́ bẹ́lẹ̀, wàhálà fẹ́ bẹ́lẹ̀ ní ààfin. Torí ó lóun fẹ́ ṣiṣẹ́, wọ́n ní òun fẹ́ ṣiṣẹ́ ìjà fún àwọn oníṣẹ́ ibi. Wọ́n náà fẹ́ jà oníṣẹ́ ibi. Báwọn oníṣẹ́ ibi, èyí tó bá sọ pé kò fẹ́ tètè sálọ, kó sálọ because pé kò ní ṣẹlẹ̀ ní ààfin, pé ó máa ṣẹlẹ̀ o. Tó olúkálùkù bá sọ pé iṣẹ́ ibi yẹn lòun fẹ́ máa ṣe. Nítorí Naomi. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá nítorí Naomi. Wọ́n ní alálẹ̀ fẹ́ jà. Àwọn òrìṣà ilẹ̀ fẹ́ jà nítorí Naomi. Wọ́n nítorí ẹ̀ kí Naomi má mikàn, pé tó bá ń bọ̀ láàfin pé kó máa bọ̀. Pé kì í ṣe pé Naomi ò fẹ́ wá sí ààfin o. Wọ́n lẹ́rù tó ń ba Naomi, pé òun ò fẹ́ bá àwọn people yìí mingle papọ̀ ní ààfin, pé nǹkan tó ń ṣe nìyẹn. Pé kì í ṣe pé bóyá agbára kan wà láàfin tó fẹ́ lé Naomi àbí tó fẹ́ bá Naomi jà. Wọ́n ní Naomi ó dúró gidi, pé kò sí òmìmì kan tó lè mi Naomi. Pé nítorí Naomi pé àwọn alálẹ̀ fẹ́ jà ní palace. Pé àwọn sọ àbí àwọn ò sọ. Pé táwọn ò bá sọ, wọ́n ní ìyá onífá ní tóun ò bá sọ, wọ́n máa sọ pé so ẹ mọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ dẹ̀ sọ. Pé torí ẹ̀ làwọn ṣe tètè bẹ̀rẹ̀ sí rán Ifá adití yẹn ní kankan.
Wọ́n ní àwọn alálẹ̀ fẹ́ jà o nítorí Naomi. Àṣé bí ẹ ṣe rí Naomi yẹn, ẹ̀rù tí ẹ̀ bá èṣù àtàwọn ọmọ ogun ẹ̀. Wọ́n, ṣé ẹ rí bí èṣù yẹn ṣe wà yẹn? Èṣù mọ nǹkan tó wà nínú ẹ̀ o. Pé òun fẹ́ bá ẹ jà nítorí pé nǹkan tó wà nínú ẹ̀ òun fẹ́ fi bá irọ́ ni o. Wọ́n ní bí èṣù ṣe wà pé baba ńlá fùlẹ́ẹ̀lẹ̀ ni. Wọ́n ní ó máa ń retí pé kó sọ nǹkan kan jáde. Kó wá sọ báyìí, 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 báyìí kí ìwọ nìkan fẹnu ara ẹ̀ sọ. Tó bá kàn tí wọn, tó bá kàn tí sọ jáde, ó máa tètè fọwọ́, ó máa wọ́n kiní yẹn pákí láti fi bá ẹ jà. Ó máa, and olùfisùn dẹ̀ ni. Ó máa lọ sọ fún Ọlọ́run. Èmi kọ́ ni mo sọ o. Òun ló fẹnu ara ẹ̀ sọ o. Wọ́n ní bí èṣù ṣe máa operate nìyẹn. Torí ẹ̀, àwọn èèyàn wa, anything tẹ bá fẹ́ ṣe láyé yìí, ẹ jẹ́ ká máa wà very careful. Nítorí Sátánì ẹni ìkọ́ ni. Nǹkan burúkú láyé àtọ̀run òun ni Sátánì. Olùfisùn dẹ̀ ni. Pé ká máa ṣọ́ra ṣe. Anything tí a bá ń ṣe, ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe. Wọ́n ní bíntín láyé. Mélòó ni ilé ayé yìí? Tá a máa gbé ẹ̀wù irin wọ̀. Tá a ti gbàgbé pé Ọlọ́run wà. Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Ó mọ nǹkan tó ń ṣe láti dá ayé, láti dá èèyàn. Torí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa pé ká sin òun. Òun pé ká mọ òun. Bẹ́ẹ̀ a dé ilé ayé tán. Ó wá jẹ́ pé Sátánì ni olúkálùkù. Torí òun ni ó máa ń ṣiṣẹ́ wait and get. Wait and get tó jẹ́ pé kò ń last. Òun làwọn èèyàn ṣe yan Sátánì láàyò. Tẹ bá wo àwọn tó gba Ọlọ́run gbọ́, wọn ò tó àwọn tí ó gba Sátánì gbọ́. Torí ẹ̀yin èèyàn wa, advice tí mo fẹ́ fún wa, tẹ́yin náà bá ní advice tí kẹ́ fi sí comment section. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká máa bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tí a bá ń ṣe. Èyí tá a gbọ́ nìyẹn o. Wọ́n sọ pé ẹ mọ̀ pé wọ́n ní bí èèyàn bá ń yọ sólà èèyàn gbọ́. Ta ló mọ̀? Ẹ wo bọ́n ṣe ń ṣe, pẹ̀lú bọ́n ṣe ń ṣe fún Naomi, ṣe làṣírí wọn tú. Bọ́n ṣe ń ṣe gbogbo ọwọ́ kọ́wọ́ tán gbé nítorí Naomi, gbogbo àṣírí wọn tú. Ẹ wo bí thunder ṣe ń strike gbogbo wọn. Wọ́n ní ìyá onífá ní wọ́n ní ọ̀n tí dì ọ̀n rí nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé ṣẹ́ǹtì ẹ̀sùn ọ̀dù? Wọ́n sọ pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàfin. Àwọn idà láéláé tó jẹ́ pé wọ́n ti lọ wú wọn jáde. Because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Wọ́n láwọn kan pàápàá. Wọ́n ní apart from àwọn ìyàwó Sérékòdé tí kábíyèsí lọ kó jọ. Wọ́n láwọn kan tún wà tó jẹ́ pé wọ́n tún gbógun ti kábíyèsí fúnra rẹ̀. Wọ́n ní gbogbo àwọn yẹn ní idà yẹn àti tí ìyá onífá sọ pé wọ́n fẹ́ strike. Wọ́n fẹ́ strike àwọn èèyàn. Pé wọ́n máa pa yín ni o. Fáwọn èèyàn máa pa yín o. Fún àwọn tó ń ṣiṣẹ́ ibi o. Pé àwọn fẹ́ jà. Wọ́n nígbà tó ń kéde yẹn lánàá. Tí ìyá onífá pariwo síta. Pé ní kí kábíyèsí. Nǹkan táwọn alálẹ̀ sọ fún òun nìyẹn o. Ìyá onífá ló sọ bẹ́ẹ̀ o. Kì í ṣàṣẹ pé bóyá a wà láàfin. Mi ò sí láàfin. A mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Tó bá jẹ́ nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Ṣé ẹ mọ̀ pé ìyẹn gangan wọ́n ní kí ló ń jẹ́? Wọ́n ní kankan là ń rán fáadití o. Wọ́n ti sọ jáde. So bọ́n dẹ̀ ṣe sọ, ẹni tó bá fẹ́ continue láti máa ṣiṣẹ́ ibi, ó kù iṣẹ́ ibi ẹ̀. Ẹni tó bá dẹ̀ sọ pé òun fẹ́ jáwọ́, kó ya tètè jáwọ́. Ẹ ti kìlọ̀ ní o. Ẹ̀yin èèyàn mi, nǹkan tá a rí gbọ́ nìyẹn. Ẹ bá wa fi ìtókù sí comment section. Kẹ bá wa like, kẹ dẹ̀ bá wa comment, kẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan-an ni. Mo rọ́wọ́ yín láyé mi. Owó tẹ fi ń subscribe fún mi. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ní fi wọ́n mọ̀ sí o. Lágbára Kristi ọba ìyanu. Ayọ̀ la máa rí.
ẹ̀yin la ó máa bá, àwa la ó máa wá. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.